bá ṣe tó lérí ni ó ṣe fọ́ má máa gbin mọ́ tí wàhálà bá ń bọ̀ ọ́ máa tì í náà nì. ó sì máa gbin ọmọ agbin pé ewé ìwò lélẹ̀ ìgbà wọ́n bá fẹ́ máa gbin kó láyé kó ọ̀dọ̀ dáhùn tí wọ́n ń bá nù lọ́jà náà ayé yìí ayé kan máa ń fà ní. àìsí mùtàlá Ibrahim ọ̀gbìn kẹ́lí máa ti fà dámọ̀ òun. kí wá ṣe gbẹni ká dáyé rẹ̀ ló tóbi. ètò ìmọ̀pọ̀ yàtọ̀ ọ̀tọ̀ ni pé ó lè fi ìmáàmù Rátìbí kó o sì wé ìmáàmù Jamiu ẹni tí wọ́n sọ pé wà múrí alákàbí sọ̀lá. bí sọ̀lá ti wá sọ̀bìrì àléyá. ọ̀rì kẹ́rìmà wà múrí alákàbí sọ̀lá. kọ̀kọ́jà fámìlì ẹ̀ ọ̀lẹ́ èèyàn níjà sí ìmáàmù Rátìbí. ọba ti kọ́ ọmọ rẹ àti ìyàwó rẹ jọ òwò náà bí ìmáàmù nù kí ni fìtínà oníbẹ̀mí eléyìí ní ìsìn. wà á múrí alákà. ẹnìkan náà ló kó gbogbo fámìlì rẹ̀ kó wọn jọ òwò amúrí alákà ó wà ní fún ẹni tó jẹ́ ìmáàmù rẹ̀ àyímà ìmáàmù Jamiu ó lè wíwé ìmáàmù Jamiu kọjọra wọn ìmáàmù Jamiu òun ni anabi Ibrahima kódà tí ìtànà Ibrahima tún ju ìmáàmù Jamiu lọ bí ìmáàmù Jamiu ṣe tó òun irú ìmáàmù tí anabi Ibrahima tọ́lọ̀ òun sọ pé wà sí mútàdá kò lè jẹ́ ìmáàmù Jamiu lọ́fẹ́ yẹ kí wàá lọ́pọ̀ tó yìí. lọ́bàárẹ̀ àyàkánná Al-Qur'an àyàkánná ni àbákàsọ̀ mẹ́ta ni ó ní wá kúrú fi kìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya. mìíràn tí inú tíra àwọn tíra kìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyyan. Ìdírísà yẹn Siddiqa olóòótọ́ ní Idris. Nàbíyá. ọjọ́ àtòrí ẹ̀sìn lànàbì. wa rafa'nahu makanan aliyya. wọ́n ní wa rafa'nahu àwọn ọlọ́run la gbéga makana agbéga tí mo makana aliyya ètò ga ọ̀tọ̀ ní rọ̀fà. makana. ọlọ́run promote yẹn ó promote ẹlòmíì láyé kò ní sọ. ìsọ ni wọ́n ń pè ní makan kéèyàn ó nísọ níbo la fẹ́ tírèsì rẹ sí níbo ṣọ́ọ̀bù rẹ níbo lọ́fíìsì rẹ níbo kọ́mpìnì rẹ níbo lórí pàtì ẹ gan láyé yìí níbo mọ́sálásì rẹ makan nù kí wá ṣe gbẹni ká dáyé rẹ ló tóbi. ètò ìmọ̀pọ̀ yàtọ̀ ọ̀tọ̀ ni pé ó lè fi ìmáàmù Rátìbí kó o sì wé ìmáàmù Jamiu ẹni tí wọ́n sọ pé wà múrí alákàbí sọ̀lá. bí sọ̀lá ti wá sọ̀bìrì àléyá. ọ̀rì kẹ́rìmà wà múrí alákàbí sọ̀lá. kọ̀kọ́jà fámìlì ẹ̀ ọ̀lẹ́ èèyàn níjà sí ìmáàmù Rátìbí. ọba ti kọ́ ọmọ rẹ àti ìyàwó rẹ jọ òwò náà bí ìmáàmù nù kí ni fìtínà oníbẹ̀mí eléyìí ní ìsìn. wà á múrí alákà. ẹnìkan náà ló kó gbogbo fámìlì rẹ̀ kó wọn jọ òwò amúrí alákà ó wà ní fún ẹni tó jẹ́ ìmáàmù rẹ̀ àyímà ìmáàmù Jamiu ó lè wíwé ìmáàmù Jamiu kọjọra wọn ìmáàmù Jamiu òun ni anabi Ibrahima kódà tí ìtànà Ibrahima tún ju ìmáàmù Jamiu lọ bí ìmáàmù Jamiu ṣe tó òun irú ìmáàmù tí anabi Ibrahima tọ́lọ̀ òun sọ pé wà sí mútàdá kò lè jẹ́ ìmáàmù Jamiu lọ́fẹ́ yẹ kí wàá lọ́pọ̀ tó yìí. bẹ́ẹ̀ni bá ṣe tó lérí ni ó ṣe fọ́ má máa gbin mọ́ tí wàhálà bá ń bọ̀ ọ́ máa tì í náà nì. ó sì máa gbin ọmọ agbin pé ewé ìwò lélẹ̀ ìgbà wọ́n bá fẹ́ máa gbin kó láyé kó ọ̀dọ̀ dáhùn tí wọ́n ń bá nù lọ́jà náà ayé yìí ayé kan máa ń fà ní. àìsí mùtàlá Ibrahim ọ̀gbìn kẹ́lí máa ti fà dámọ̀ òun. wala inni ja'iluka lin-nasi imama qala rizqiyati qala la yanalu ahadin zalimin. ìmáàmù tànàgbà ẹ̀mú wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́
lọ́jọ́ tí ìdílé àná Ibrahim náà pọ̀ tó bá àfa pọ̀ irú àfa àwọn àfa àti sí aráàlú fẹ́ jẹ́ lọ́jọ́ fìtínà wọn pọ̀ láyé tó ní ìmúlọ́bí alẹ́ ajíbàrúkà ibi wọn ń lọ òun ni nígbà ọfẹ́ kí n sọ́dọ̀ àwọn àfa tí àfa àwọn àfa títà rẹ̀ ò ní parẹ́ tó kọ̀ rẹ̀ ò ní parẹ́ ádámà ádámù nǹkan lẹ́ o bàbá náà dẹ̀ wọ́rí ọ ṣe sacrifice to the core sacrifice wọn tí wọ́n fi wọnú kòtò báyìí ni wọ́n fi sacrifice fọ́lọ́run so irú ìmáàmù tànàbí Ibrahim yẹn nígbà tó parí assignment Ibrahim rabbuhu bi kalimatin fatammahunna. Ọlọ́run nígbà tó pé ó pé assignment rẹ̀. Qala inni ja'iluka linnasi imama. Ọlọ́run lónìí òdìmọ́mú èyí tó ti kọjá ìmáàmù Jamiu o. La ilaha illallah. Ọlọ́run lónìí ọdí ìmáàmù rẹ̀ ti pé ó ti dá síwájú àwọn ẹ̀dá láyé ó dá síwájú àwọn ẹ̀dá láyé àti dá síwájú àwọn èèyàn láyé èsì nǹkan tó yí sí èso. Ja'iluka linnasi imama qala wa min zurriyyati. Alágbàá ń bá lo fast brain. Òun ti wo bí arìnrìn àjò yẹn ti ń bọ̀ pé síbá àwọn àmì ló ṣe tún rìn ní. Tó bá ti ń rìn nìkan máa fi tọ́mọ kú o. Má dá wàhálà alẹ́ fọmọ tó bí o. Òun ti wò ó pé síbá àwọn àmì yìí ló tún rìn. Qala wa min zurriyyati. Èmi nìkan tí mo fẹ́ kó o ṣe ní ìmáàmù o. Bọ́sẹ̀mí nìkan lásìwájú wà ní zurriyyati. Àtàrọ́mọdọ́mọ mi náà ní ká máa já síwájú tá kí á mọ̀ ó fi dé. Qala la yanalu ahdi zalimin. Ọlọ́run ni mo gbà á fún ọ. Ẹyọ kan ní nígbà. Láì sọ̀lìmín èyí bá jẹ́ alábòsí nínú wọn. Onídìmọ́mù. Kò ní dépò mọ́mù. Anábàámu wá farabalẹ̀. Táwọn anábìá wọn bá dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run wọ́n lọ digest ẹ̀. Wọ́n á wò pé alábòsí nínú ilé ìbí kí ni òbí àbòsí òun ló wá assignment òun ọ̀dọ̀ àjẹtẹ̀ pé tó fàbòsí òun ni kí ẹsẹ̀kẹsẹ̀ ọ wọnú ilé yìí ká sí obìnrin fẹ́ wọnú ìran wa tá a bá ti fẹ́ ṣe obìnrin fẹ́ wọlé tó bá ti bíbí kúbi ètò àbábọ̀ yìí ọ̀ dàrú alábòsí òde òun wá assignment ọ̀rá lókè ọfọjọ́ òun lé ọ̀rọ̀ ń bọ̀ dọjọ́ mi ọba pàtàkì kọ́kọ́rẹ́ yìí pé. Rabbana ablana azwajina wa dhurriyyatina qurrata a'yuni waj'alna lil muttaqina imama. Rabbana ablana min azwajina. Ọlọ́run fún wa tọwọ́ lọ́rẹ́ abúlé anamíní aṣọ àdìní gbogbo ń tá a máa fẹ́ wọlé nínú ọ̀ràn wa àwọn ọmọ obìnrin tá a fẹ́ èyí tó ọmọ wọ́n fẹ́ èyí tó ọmọ wa tí wọ́n máa fẹ́ Ọlọ́run bá mi ṣe wọ́n ní. Wazurriyyatina qurrata a'yuni. Àtàlápọ̀tọ́pọ̀ ọmọ wa nínú ilé qurrata a'yuni jẹ́ olùtutù ojú ọmọ ni wọ́n jẹ́ kí wọ́n jẹ́ má jẹ́ wọ́n jọ́ máa pàpà lági wọ́n nílé tí ń bá ń tòrò ọmọ àlebẹ̀ ní ìdàgbà má jẹ́ wọ́n jẹ́ pàpà lági ọmọ o àwọn àgbàlagbà àwọn bàbá wọn ọlọ́mọ tí ó da lérú ọlọ́mọ jẹnu rẹ̀ ọtọ́rọ̀ bí ọmọ tí ó da lérú a lè sí bímọ ọmọ àwọn má jẹnu rẹ̀ ọtọ́rọ̀ o torí bẹ́ẹ̀ ni ẹ bá tọrọ àwọn ọmọ kò ní ní kankan ṣe yóò sì máa darí wọn ó sì gbà kámú náà ni. Ọlọ́run olùtútù ojú ọmọ ni kò ṣe wọn. Waj'alna lil muttaqina imama. Wọ́n jẹ́ ìmáàmù. Wọ́n jẹ́ aṣíwájú fáwọn àwo al-muttaqin. Ìmáàmù tiwọn àwọn kọjá ìmáàmù Jamiu. Gíga nìyẹn ọ̀tọ̀ ní mafa ọ̀tọ̀ ní makan gíga wa ní àlíyá ní kéèyàn jẹ́ imam alikuburọ alifatu alikuburọ gíga nìyẹn ni wọ́n sọ yí pé. wàrà fana wàrà ní àlíyá. látàlẹ̀ hamudu. yálà lìjú
الجود والفضل والعلا تباركت تؤتي من تشاء وتمنع تباركت تؤتي من تشاء وتمنع. Ọlọ́run bó ṣe tó lọ láàrẹ̀ túùtì máa tẹ̀sà ẹni ó wọ̀ ló fún wọ́tẹ̀mí náà máa tẹ̀sà òun sì kọ̀fẹ́ ẹlòmíì máa gbogbo kéwù kò ní sọ èyí ọlọ́run. ìsàbùnú Mariama. ìjọba yorùbá sírù kì. tó fi jẹ́sà sọ́nà ìṣọ́ ló kọ bó ń ṣe wá rí wọn anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ò tí ì dé tọ́lá fi sọ̀rọ̀ anabi Muhammad kalẹ̀. wọ́n ìsì kọ́lá ìsàbùnú Mariama ya bani Israila inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya min at-taurati wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmadu ya'ti min ba'di ismuhu Ahmadu. Sallallahu alayhi wa sallam. Ẹ̀sà ọlọ́run ní sáàyàn lẹ́sà lérí tí ọba fẹ́ lò fún táwọn èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ fìtínà á máa wádìí tí ọjọ́. sórí owó wádìí tó wádìí wọn náà ń tọpa kádà ọlọ́run lọ yàrá. torí owó èyí tí wọ́n mú lọ́wọ́ tó ọkà kún jà pọ́ǹtì yẹn fi rání ọdọ́gbọ́n sí ni ọwọ́ ẹsẹ̀ ni ọwọ́ ẹgbẹ́ ni àwọn àkáwọ̀ owó tó bí wọn fi dà kankan. torí wọn ò mú bẹ́ẹ̀ wá látọ̀ ọ̀run. kájà fún àwọn kan lọ́ba ń bẹ̀. wọn ò mú alátọ̀ ọ̀run. ìtọ́jú àwọn bá fẹ́ sa ó kálukú lẹ́sà fún èèyàn máa rí wà sí. ọ̀rọ̀ tẹ́nìkan sọ tọ́ bàbá rí ẹnìkan sì sọ ọ́ sì jẹ lọ. ọ bàbá rí kí ló dà lọ́kọ́ sọ láyé ó lóun níta ni. Adẹ̀rọ búkú mú ilẹ̀ àlá. òun lọ lọ́wọ́ ọba yìí tó ga jù lórí rẹ̀ tọ́kù kò sí tó wò lè ṣe. Anna ọ̀tọ́ sẹ́ni kàkà lẹ́yìn ọlọ́run. Anna kí lọ sọ pé èmi ọ̀tọ́ sẹ́ni kàkà lẹ́yìn ọlọ́run. àmọ́ tó wọn bá ṣe lòdì lẹ́sà òun kí n sọ̀rọ̀ mọ́ ọlọ́run wa gbèsè ìyàwó ẹ̀ fi sọ. ìtọ́sí ni ẹni tó sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ náà àtẹni tó lọ ń gbọ́rọ̀ sí ẹni tó bá tẹ̀lé mi. ìta gbangba ni pẹ́sẹ̀tì wà yìí sọ pé mi lọ́kàn sí ìyẹn máa wí bẹ́ẹ̀. wàláì téèyàn bá wí tí ẹ bá ṣe ẹ̀sà ọlọ́run sọ pé kọ̀kọ̀. torí èmi ọlọ́run ni mo mọ ẹni tó kàn. àbábà pé ẹ̀sà ọmọ ni ọlọ́run wí fún wọn pé àkàlẹ́ kàn. Adẹ̀rọ búkú mú ilẹ̀ àlá. ayé mi lọ́kàn kọ́ lè lò. ẹ̀sà téèyàn bá jẹ́sà nínú ẹ̀yà kódà ẹ̀sà ọlọ́run tó bá jẹ́sà ẹ̀lẹ́sà nígbà mi kì í tẹ̀sí bí o. wàláì kì í fi ẹ̀sìn pé ẹnu yóò sin ọlọ́run gbogbo àti rẹ̀ báyìí yóò dúdú yóò rápẹ̀ ẹ̀yọ ọlọ́run lára rẹ̀ wọ́n wà á rí kàńtọ̀ ọ̀tí ẹ̀rọ ọlọ́run lára rẹ̀ ọlọ́run ó ti sáré tàbí èyí kankan ẹ̀ sì ní alágbára ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀kẹ́ pàṣẹ náà ni. òun lòun ṣẹ̀ṣà ẹni tó bá ṣàlẹ́sà lẹ́yìn nǹkan tó sáàrùn yóò wá jẹ́ kí nǹkan àwọn rọrùn fún un ní ṣíṣe. Ọ̀làlẹ́sí ìdáhùn ìlímú mi náà lè kìtà bí aná àti gábìhì kọ̀wọ́lá ayárí dáadáa ilé gàdọ̀rọ̀ fúnkà. mo fẹ́ lò àfáàní ń bẹ àfáàní ó ní ìmọ̀ rẹpẹtẹ ó sì sí lọ́wọ́. aládùá yìí kọ́lù mi tún lè wọ alúà wà láàkúrẹ́ nìkan kan ní lẹ́yìn òun àtìyàwó àtọmọ rẹ̀. orí kẹ̀kẹ́ kò jọ gbogbo tó sáré sí òjò. bẹ́ẹ̀ àṣìlè wá sọ gbọ́dọ̀ wọ̀ ọ̀gbà fún òun náà tó ń sá fún àwọn kan ni nítorí wọn náà fẹ́ bá Ìdírísù sọ̀rọ̀ kí ló fún Ìdírísù
ànábì Ìdírísù ó ní wà á mórí. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة. Kọ̀ọ̀rọ̀ ànábì Ìdírísù sẹ́nìkan kọjá àwọn ará yẹ. Wọ́n á mú ní alákàtà fún un. Sọ́wọ́n ayọ́ kó ní ànábì Ọlọ́run. Wọ́n á mú ní àyàdàkà. Bisolati. Ìjọba sì wò ó nuclear family bí ń bẹ extended family ń bẹ nuclear family Ọlọ́run wí òun ọmọ ìyàwó. أدام الله حياة الشيخ. واذكر بالكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا. Máa bọ̀ ìṣúlẹ̀ àná lọ́nà tún bá rí pé. واذكر بالكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا. Màmá Adéhùn sẹ́ni Ismaila ọlọ́ni káàní Rọ̀ṣúlá àdúrà nábì àti lójúṣe Ọlọ́run ọba. وكان يأمر أهله بالصلاة والزكاة. Kọjá ara ilé rẹ̀. Sọ́yọ́ náà nábì Ọlọ́run ni. وكان عند ربه مرضيا. Ọlọ́run ní kí ẹ̀sìn máa lọ́dọ̀ wa nù. Nígbà tó ti tẹ́ra ń lúwù sẹ́ oníná. أرسلنا نوحا إلى قومه. Ó ní wọ́n níjọ. Àti èdè gbogbo àfáà ní oníjọ. Ṣé gbogbo èèyàn ní oníjọ? Ọlọ́run níbi tí ẹ̀ náà sì máa nù núwù. Nígbà tí wọ́n bá ń jọra ànábì Muhammad ọlọ́run ní ànábì. وما أرسلناك إلا رحمة للعالمين. Má àìsàn náà kàn. إلا رحمة للعالمين. Ọ̀rọ̀ tí ara nábì kọjá ọmọ ọlọ́run síjọ gbogbo ọjọ́ níjọ rẹ̀. Nọ́ọ̀sì iṣẹ́ rẹ̀ tó fẹ́ jẹ́ gbogbo tí ń jẹ́ ayé. Lèlè àlàmínà káàfà. Ìjọba ti sọ àlàmínà tó wà láti lárọ̀ bí àlàmínà ayé tí wà yí nìkan fọ́ o. الله. Ayé àjìjànú bẹ́ẹ̀ ayé ẹ̀yán bẹ́ẹ̀ ayé ẹranko bẹ́ẹ̀ ayé ẹ̀yán bẹ́ẹ̀ kò síbi tí iṣẹ́ ànábì òde. Ọlọ́run ní í ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ṣe wo fìtínà ní í ṣe bẹ́ẹ̀ káàárọ̀ tiẹ̀ níjọ òní.